Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú ńlá láti àrígbà, fún oore ọ̀fẹ́ bí iyanrì tí à ń rí gbà láti ọ̀dọ̀ yín. Ó tún jẹ́ kárí ọjọ́ ajé tí ó gbẹ̀yìn nínú oṣù karùn-ún, oṣù oore ọ̀fẹ́. Gbogbo ìyìn àti ọlá ni fún orúkọ yín o, olùpamọ́ aláàbò wa, olùtọ́jú wa, ẹ ṣé Ọlọ́run wa. Ọ̀rọ̀ tá ò gbọ́ lónìí àti àdúrà tá ò gbà, Olúwa ẹ fi àṣẹ dáhùn o. Ẹ ṣé nítorí tẹ́ ti gbọ́. Jésù Olúwa wa, àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ 17. Àkòrí tí a fẹ́ gbéyẹ̀wò sọ pé àwọn àdúrà fún àwọn ọmọ. Àdúrà fún àwọn ọmọ. A mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 54 ẹsẹ̀ 13. Àìsáyà orí 54 ẹsẹ̀ 13. A ó sì kọ́ gbogbo àwọn ọmọ rẹ láti ọ̀dọ̀ Olúwa wá. Àlàáfíà àwọn ọmọ rẹ yóò sì pọ̀. Nígbà tí a mú Bíbélì kíkà nínú ìwé Àìsáyà bákan náà, orí 54 ẹsẹ̀ 2 sí 6. Àìsáyà orí 54 ẹsẹ̀ 2 dé 6. Báyìí ni Olúwa wí: ẹni tó dá ọ, tí ó mọ̀ ọ́ láti inú ìyá rẹ wá, tí yóò sì ràn ọ́ lọ́wọ́. Má bẹ̀rù, ìwọ Jákọ́bù ìránṣẹ́ mi, àti ìwọ Jésúrúnì tí mo ti yàn, nítorí èmi ó dá omi lu ẹni tí òǹgbẹ ń gbẹ, àti ìṣàn omi sí ilẹ̀ gbígbẹ. Èmi ó dá ẹ̀mí mi sí irú rẹ, àti ìbùkún mi sí irú ọmọ rẹ. Wọn ó sì wù sókè láàrin koríko bí igi wílò létí ipadò. Ọ̀kan yóò wí pé, ti Olúwa ni èmi. Òmíràn yóò sì pe ara rẹ̀ nípa orúkọ Jákọ́bù. Òmíràn yóò sì fi ọwọ́ rẹ̀ kó pọ̀. Òun ni ti Olúwa, yóò sì pe àpèlé rẹ̀ nípa orúkọ Ísírẹ́lì. Báyìí ni Olúwa wí o, ọba Ísírẹ́lì àti olùràpadà rẹ̀, Olúwa àwọn ọmọ ogun. Èmi ni ẹni ìkíní àti ẹni ìkẹyìn, àti lẹ́yìn mi kò sí Ọlọ́run kan. Wàyẹ̀ tẹ́tí pẹ̀lẹ́jẹ́ láti gba àdúrà tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè fún wa lénìí láti gbà. Àdúrà àkọ́kọ́. Baba, mo dúpẹ́ fún ẹ̀bùn ọmọ. Olúwa, ó ṣé fún gbogbo àwọn ọmọ tó yí mi ká o. Mo dúpẹ́ lórí ayé wọn, ìlera àti ọkàn wọn tó yè kooro. Àdúrà kejì. Baba, mo béèrè fún àwọn ẹ̀rí ńláńlá lórí gbogbo àwọn ọmọ tó yí mi ká àti tí mo bá pàdé. Jẹ́ kí n máa ní ìdí láti yọ̀ lórí wọn lórúkọ Jésù. Kókó àdúrà kẹta. Baba, jọ̀wọ́ mo dínà yí gbogbo àwọn ọmọ tó wà nínú ìjọ mi, àdúgbò mi ká, sọ wọ́n di kò ṣeé mú fún ọ̀tá. Kókó àdúrà ìkẹrin. Baba, jọ̀wọ́ fi àwọn ènìyàn tó yẹ yí àwọn ọmọ tó wà ní agbègbè mi ká. Má jẹ́ kí wọ́n ṣì wọ́n lọ́nà o, ní orúkọ Jésù. Ìkarùn. Baba, jọ̀wọ́ dá ẹ̀mí rẹ lé gbogbo àwọn ọmọ tó yí mi ká. Jẹ́ kí wọ́n máa gbilẹ̀, kí wọ́n sì pọ̀ sí nínú oore rẹ àti oore ọ̀fẹ́ rẹ ní orúkọ Jésù. Kókó àdúrà kẹfà. Baba, jọ̀wọ́ pèsè ohun gbogbo tó yẹ láti tọ́jú àwọn ọmọ fún àwọn òbí tó yí mi ká, fún àwọn ọmọ tí kò ní òbí. Olúwa, ìwọ ni bàbá aláìní bàbá. Jọ̀wọ́ ràn wọ́n lọ́wọ́ lórúkọ Jésù. Baba, bí a ṣe ń ṣe àjọyọ̀ àyájọ́ ọjọ́ àwọn èwe káàkiri àgbáyé lónìí, jọ̀wọ́ rántí gbogbo àwọn tó ń wojú rẹ fún ọmọ, tí wọ́n ń wojú rẹ fún ọmọ tiwọn, kí o sì fún wọn ní ìdáhùn sí àdúrà wọn ní orúkọ Jésù. Kókó àdúrà kẹjọ. Baba, fún gbogbo àwọn ọmọ tó wà nínú ìdílé, ìjọ, agbègbè mi àti orílẹ̀-èdè mi lápapọ̀ ní ọkàn tó ń pòǹgbẹ fún ọ. Jẹ́ kí wọ́n dàgbà láti wù ọ́ àti nínú ṣíṣe ìfẹ́ rẹ ní ìgbà gbogbo ní orúkọ Jésù. Kókó àdúrà kẹsàn. Baba, jọ̀wọ́ fún gbogbo àwọn ọmọ tó ní í ṣe pẹ̀lú mi lọ́nà kan tàbí èkejì ní àṣeyọrí rere nínú ẹ̀kọ́ wọn. Fún wọn lọ́gbọ́n, ìmọ̀ àti òye lórúkọ Jésù. Kókó àdúrà kẹwàá. Baba, jọ̀wọ́
Jẹ́ kí ìtọ́ni rẹ tó ga jù máa bá gbogbo ọmọ inú ilé, ìjọ àti agbègbè mi gbé. Máa darí wọn ní gbogbo ọ̀nà àti ìpele ayé wọn gbogbo, kí wọ́n má bàa ṣe àṣìṣe tó burú jù ní orúkọ Jésù. Kókó àdúrà 11. Baba, jọ̀wọ́ pa gbogbo ẹ̀gún ìrandíran run èyí tó lè wà nínú ìran àwọn ọmọ tó yí mi ká. Jọ̀wọ́ gbé ọ̀págun rẹ sókè sí gbogbo àwọn ìpinnu ọ̀tá lórí wọn ní orúkọ Jésù. Kókó àdúrà 12. Èyí ni kókó àdúrà rẹ fún gbogbo àwọn ọmọ tó yí ọ ká. Kí Olúwa kí ó gbọ́ àdúrà wa lórí àwọn ọmọ wa wọ̀nyí ní orúkọ Jésù. A kú àjọ̀dún ọdún àwọn èwe ní orúkọ Jésù. Ọdún tó ń bọ̀, gbogbo àwọn tí wọ́n ń wojú Olúwa fún irú àwọn èso rere báyìí, àwọn ọmọ tiwọn náà yóò pẹ̀lú àwọn ọmọ tí a ó jọ ṣe àjọyọ̀ wọn. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment kí àwọn ènìyàn lè jẹ́ alábàápín nínú ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.